Let's watch this video so that I have some 1 or 2 things to tell you. Let's watch this video. Olórí ẹbí, ọ̀rọ̀ tí mo wá ṣàlàyé fún yín, ó jẹ́ ọ̀rọ̀ tó yẹ pé ó fẹ́ máa dojú ti mọ̀lẹ́bí wa yìí. Àkọ́kọ́ ń bẹ olórí ẹbí, wọ́n ló ń ṣe fake alert kiri. Wọ́n á wò pé ó ń ṣe fake alert kiri. Kí n lè mọ̀, ó dá mi lójú, ó tó bí 5 tí mo gbọ́ pé lóòótọ́ ni. Èkejì, ẹ mọ̀ pé láti ilẹ̀ náà, irọ́ ti pọ̀ jù. Ẹ̀yin anything ó máa ń parọ́. Ẹ mọ̀ pé mi ṣe wà mí láìkẹ́ tó ń parọ́ mi láìkẹ́ mi tiẹ̀ gbá tiẹ̀ rárá. Tí mo tún wá gbọ́ o. Ẹ mọ̀ pé sójà ò jìnnà sí wa olórí ẹbí iṣẹ́ ń gbọ́. Mo gbọ́ pé ó tún lọ káyàwó sójà mọ́lé. Oh my God! Sọ̀rí ebi ò bọ́rọ̀ tèmi ń dò. Ọlọ́run má jẹ́ abímọ tó ti ní lójú. Sórí ọ̀rọ̀ tí ò ń sọ yìí, gbogbo obìnrin tí ọkọ wọn bá kú tó ti jẹ́ pé fúnra wọn náà lọ tọ́ ọmọ nílé wọn, ìyàkuyà tán máa ń yà òun lélẹ̀. Torí èèmọ̀ ìṣòro ọmọ yìí kò yé mi rárá. Kí ló dé? Àló tún ṣe é títí ó lọ bá ìyàwó babaláwo sọ̀rọ̀. Ojoojúmọ́ nínú ẹ̀ ń ga. Ọmọ yìí ló mú mi mọ Kútọnu níbi àrùn káàkiri kárẹ̀ ẹ̀ lè yá, ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ àwọn òkú ọ̀run àtọlọ́run. Òun ló jẹ́ kẹ́mi ẹ̀ wà láàyè. Tó bá jẹ́ ọmọ tó lẹ́kọ̀ọ́ ni ṣòbó yẹ kó ti bẹ̀ gbọ́n, kò gbọ́n o. Ibi ìbàyí tó ń wò yìí, ẹjọ́ tí mò ń dá ń bí Aláké gan ò dáa. You think say they wise? Bóyá bí ìjẹta sí jẹrin làwọn kan náà wá bí. Ìyẹn ó ṣẹ̀rẹ̀ kẹta kété bí ṣọ́ọ̀ṣì oko báyìí. Ó lè dá ìyàtọ̀ mọ̀ bóyá bí ìbejì ilẹ̀ ni ọ́. Ìmọ̀ yìí tán fún lóyún, ìmọ̀ yìí tán fún lóyún, nàbà náà fún àwọn náà lóyún. Kí ló dé tóun nìkan ni? Yes sir. Bóyá èyí ti ṣe bẹ́ẹ̀ rí ní kékeré, bóyá ẹran tèmi máa ń pa yìí, tí mò ń fáwọn èèyàn lóyún yìí, bóyá èyí tó wá folè kún tọ̀dọ̀ yín ní ìmọ̀. Wọ́n jẹ́ kí n mọ̀ yí pé ẹ̀yin ni mo jọ. Ẹnu sọ́hùn olórí burúkú ni aláyé báyìí. Kí ni dẹ̀ láàmú náà? Àyìn náà ni mo jọ. Ṣé tẹnu ẹ tí síìpù ẹ ti bàjẹ́ tó làálẹ̀ yìí ló fi jọ mí? Àbí tí ojú ẹ tó fẹ́ yọ bọ́ yìí? Bóyá lóòótọ́ ẹ ti ń fa kòlò. The earlier we realize this, the earlier every one of you realize this, the better tó ń ṣe télọ̀ yẹn. Bóyá kó bẹ́ẹ̀ fi abẹ́rẹ́ kan. Olórí burúkú ni ẹ bá sálá o. How many times would they tell you before you know that Nigeria is not for Tọ́rọ́ lẹ́yìn nẹ́bí. Ó fọ́ ọmọ mi lóyún kò gbà. Ṣé bá ṣe ń ṣe you think say they wise? Sórí èèyàn kan ló lọ wẹ̀ lódò. Ó wá bọ́ṣọ sétí odò, ó wá wọnú odò lọ. Ìgbà tí wèrè kan ń bọ̀, ó wá wà ní hòhò ọmọlúàbí, ó ṣe palẹ̀ aṣọ mọ́ nìyẹn. Ẹni lọ wẹ̀ lódò, bó ṣe rí wèrè yẹn nìyẹn. Ó wá bẹ̀rẹ̀ sí ní le. Ó wá ní ẹ bá mi mú wèrè tó káṣọ. Èwo nù àwọn méjèèjì? Ṣé wèrè tiwájú ni àbí tẹ̀yìn? Òun lẹ́yìn méjèèjì. Èwo lo lórí burúkú nù yín? Ó wá fẹjọ́ ọmọ sùn fún mi, ó ti ń dájọ́ fún rẹ̀. Ṣọ́rọ̀ sọ́rí mo bá wá bí ni. Tí tó bá tọrọ ọ̀rọ̀ dandan ni kò gbọ́. Ṣé ẹjọ́ tí mo fi sùn ìṣòwò náà ń dá yìí? Bẹ́ẹ̀ni. Àbájọ wọ́n ti sọ náà pé bá mo bàjọ́ ṣojú òkòtò àjọ yẹ̀rì òun ọ̀rọ̀ yín yóò bàjẹ́ ìyá àjẹbà ẹ̀yin náà ọmọ yẹn fi wà burúkú yìí. Èyí ṣe Yorùbá. Bí n bá yẹn lu ẹjẹ́ Yorùbá nǹkan. Wọ́n ní tí ọmọ ò bá jọ ṣòkòtò àjọ kìtìpá. Èwo ni mọ́sán yà. Kémi wá fi lé e fún ẹ. Pé kí ni o? Sórí ọmọ tí Fúlàní bá tọ́ wàrà òrùn la rẹ̀. Dájúdájú ìwọ lọmọ ẹ jọ. Bẹ́ẹ̀ ni tọmọ tí ò bá ti rin ìrìnkúrìn lórí ẹ̀ kò ní balẹ̀. Ẹ̀yin náà ti mọ̀ pé lórí ẹ̀ ló ń jẹ́. Bẹ́ẹ̀ni. Lórí irọ́ náà gbogbo ẹ̀ jẹ́. Ọmọ tèmi tó ní ìrìnkúrìn ohun tó wá rìnrìn òṣì tó gbé fún un tó gbà tó lòun ò ní gbà padà yẹn ohun tí màá fojú ẹ̀ rí. Á jọ yín lójú torí pé ọ̀rọ̀ yìí ó máa dọ́dọ̀ ìjọba nítorí èèpo rẹ̀ kí ọ̀bá lè ti rí èèpo ọmọláyè ẹ̀wọ̀n ò máa kú sí. Mo promise and fail yín o torí wọn ló ń kọ́ ọmọ yín fún ẹ̀ṣẹ̀ méjì ló ṣe òun ẹ̀ẹ́dẹ̀jọ́ máa ṣẹ̀ wọ́n ni ẹ̀yin lọ́ máa kọ́kọ́ mú ọkọ̀ ọmọ òun náà torí ẹ̀ṣẹ̀ méjì ló ṣẹ̀ orí èèpo ọmọ mi ó tún fún lóyún kò gbà ìlú wọn láti ṣerú ẹ̀ máa jẹ́ kó yé yín pé lórí burúkú ọmọ tẹ́ ẹ rí àwọn ilẹ̀ ẹ̀wọ̀n. Ìgbà wo lẹ́yìn dé? Dé láti bo.
àti wọn ní tẹ́ ẹ fi mọ gbogbo ọ̀fẹ́ tó dé. Ó mọ ohun tínú mi dùn. Kí ni ìdí? Ibi ó ti dé ó ti padà tú promise and fail lágbára Ọlọ́run wa padà fẹ́ẹ̀lì. Kí n lè fẹ́ẹ̀lì. Torí màá rẹ́yìn ràn mí lọ́wọ́. Ìyá yìí kò lè gbọ́dọ̀ jẹ mí pé ní ìdílé yín. Ìyá lọmọ yín fi jẹ adẹ́rí ìyá yẹn he. Ṣé bó rí mi ó sá lọ? Àti rọ́dẹ̀ máa sá lọ. Lẹ́nu sẹ́hùn mo mọ̀ pé bò bá gbé ọ̀rọ̀ èdè gbangba wá pàdé àwọn ẹgbẹ́ ẹ̀ tó jẹ́ pé ń wọ́ ọmọ káàkiri pé káwọn tiẹ̀ rẹ́ni fún un lóyún kọ́ má gbà. Ó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Kò ságàn ìdílé mi. Àwa náà ọ̀rẹ́ ni ń kígbe ọmọ ń bí. Èmi ti ń lọ o. Kẹ́ ẹ má pe ọmọ yín kẹ́ ẹ ṣàtúnṣe lórí ẹ̀. Màá rán ilé ẹ̀wọ̀n tìdílé yín. Ẹ̀yin lórí burúkú tẹ̀ bí mo òṣì jàdíjàdẹ́ nígbà ó fò ẹ̀wọ̀n. Máa lọ jèrè like a mommy like a daughter useless woman. Sorry. Ohun tí mò ń kojú ẹ̀ nìyẹn o. Ẹjọ́ tí mò ń dá ń bí alákẹ́gàn òrírú ẹ̀dá láàfin. Lójoojúmọ́ ni. Kán má bà mí lé ní. Ṣẹ̀ṣẹ̀ ní kéèyàn rìtáyà. Mo rìtáyà mo ní n fara ń sinmi. Mi bá ti wá jókòó tí mò ń gbàtẹ́gùn báyìí. Ẹjọ́ náà máa kó dé. Ó sú mi fúnra ara mi. Èmi ò mọ bí a máa bá ọ̀rọ̀ ìjà o.